èrò gìrìgìrì nílé ayé bẹ́ẹ̀ sì ni ọ̀run ò ṣeé bínú padà sí. Adélé ayé tán ilé ayé wá dogun. Ẹ̀là dákun wá fọ̀nà àti làhàn wá ká má làkàkà ká tó là. Tá a bá lu koro kó máa dún koro, bí a bá mi ṣẹ̀kẹ̀ kí ó máa rọ̀ ṣẹ̀kẹ̀. Ẹ̀là dákun tọ́jú ọ̀run lọ wá, ẹ̀là rọ̀ wá. A tún kí yín káàbọ̀ sórí ètò yín ètò wa, ètò Yorùbá wa tó ti gbalégbajù tó ti di káàkiri àgbáláyé. Ẹ ti mọ̀ pé tá a bá ti wá dídán ni láti gbé àwọn ilé ẹ̀kọ́ wá fún ìdíje ìgbéléwọ̀n. A sì mọ̀ pé ẹ̀yin aráalé tẹ́ ń wò wá yín náà rẹ́kọ̀ọ́ kan tàbí òmíràn kọ́ lọ́jọ́ tòní. A tún mú àwọn ilé ẹ̀kọ́ kan wá tí ẹ̀yin náà yóò máa gbọ́ orúkọ wọn àti ibi tí wọ́n ti wá. Ẹnu oníkàn láti gbọ́ pọ̀n, ẹnu ọlọ́fà láti gbọ́ mutá. Ẹ jẹ́ kí a tẹ̀síwájú. Bọ́dà mi, kí lorúkọ yín? Orúkọ mi ni Ọ̀gbẹ́ni Olúborí Abdulkoar. Ọ̀gbẹ́ni Olúborí Abdulkoar. Olúborí, gbogbo nǹkan tẹ́ ẹ bá ń ṣe láyé ẹ mọ̀ borí ni o. Ọmọ ọdún mélòó ni yín? Ọmọ ọdún mẹ́rìnlá. Ó sì dá yín lójú pé mẹ́rìnlá ni yín. bẹ́ẹ̀ni. Ẹ mà ti tó gbéyàwó sílé. Ọwọ́ ẹ̀rọ ló bá wáyé. Ẹ ti tó gbéyàwó sílé. Ẹ tí ì tó ẹsẹ̀ bẹ̀rẹ̀. Ilé ẹ̀kọ́ wo lẹ ń ṣojú fún? Mo ń ṣojú fún ilé ẹ̀kọ́ Muslim Model College. Muslim Model College. Níbo ló wà? Ó wà ní Joyce B ní Mobi. Ní Èkó àbí Ìbàdàn? Ìlú Ìbàdàn. Bẹ́ẹ̀ni. Ìpele kélòó lẹ wà Ọwọ́ ẹ̀rọ ní ló ilé bá- ẹ̀kọ́ yín? Ìpele kejì fún ilé ẹ̀kọ́ gíga. Gíga, ìpele kejì ní ilé ẹ̀kọ́ gíga, ìyẹn SS2. Bẹ́ẹ̀ni. Ẹ pàtó fúnra yín. Ọmọ ìlú wo ni yín? Ọmọ ìlú Ṣakí. Ṣakí. Ṣakí Ọwọ́ ẹ̀rọ ògún ló bá- òrọ́ké àgbẹ̀dẹ òrọ́ bàbà. Tá a bá ní kẹ́kẹ́ oríkì Ṣakí ẹ lékì. Bẹ́ẹ̀ni. Ó dá yín lójú? Bẹ́ẹ̀. Ṣé ẹ gbé mi débẹ̀? Bẹ́ẹ̀ni. Ó yẹ gbé mi débẹ̀ láàrin ìṣẹ́jú mélòó kan. Ṣakí ní ilé ògùn ọ̀rọ̀kẹ́. Àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbà. Àjòjì ò kí ń bá wọn rà. Ọwọ́ ẹ̀rọ ló bá wáyé. Ẹrú tọmọ ní bá wọn ro ológun. Orí mi. Ológun ò kárí, àṣàbàrí ò kọjá. Ológun ìwọ ni mo fẹ̀yìn, ológun ìwọ ni mo gbójúlé. Àṣàbàrí ìwọ ni mo fẹ̀yìntì. Ìwọ ni mo fẹ̀yìntì tí mo fi gbéyà jẹ. Mo yọ káńgbá lójú ẹlẹ́yẹ. Ẹ bá mi fọ́ọ̀mù látọ̀rẹ́. Ọwọ́ ẹ̀rọ ló bá wáyé. Ẹ dúró, ṣebí ilé ẹ̀kọ́ tẹ̀ ń sojú fún ni ilé ẹ̀kọ́ Mùsùlùmí? Bẹ́ẹ̀ni. Ṣé wọ́n dẹ̀ gbà yín láàyè láti máa ṣe èdè Yorùbá dáadáa? Ọwọ́ ẹ̀rọ ló bá. N tí ẹ rí lára wọn. Nítorí bẹ́ẹ̀ èdè la pé bí èdè Gẹ̀ẹ́sì ṣe wà náà ni èdè Yorùbá ṣe wà. Ẹ má fi ojú ẹlẹ́bọ tàbí ojú ẹni tí kò mọ Ọlọ́run wo àwọn ẹni tó bá ṣe èdè Yorùbá. Èdè wa ni ẹ jẹ́ kí a fi kọ́ àwọn ọmọ tí a bá bí. Ní ọwọ́ kejì mi ní àárín ọwọ́ ọ̀tún mi, ọwọ́ ẹ̀rọ ló bá wáyé. Ẹ rí omidan, adúmáradán, ẹyin fún jowó, ẹlẹ́rẹ̀kẹ́ gbẹ̀mùgbẹ̀mù bí ẹ̀fọ́ ìjìdó. Ẹ bá a dárúkọ yín fáwọn aráalé. Orúkọ tèmi ni Omidan Làwá Karima. Omidan Làwá Karima láti ilé ẹ̀kọ́ wo? Muslim Model College. Muslim Model College nílùú Ìbàdàn ni Bẹ́ẹ̀. wọ́n ti ń ṣojú wọn. Ọmọ ọdún mélòó ni yín? Mẹ́rìnlá. Mẹ́rìnlá jọ lẹ́yìn méjèèjì àmọ́ oṣù yàtọ̀ síra. Ìpele kélòó lẹ wà nílé ẹ̀kọ́ yín? Ìpele kejì. Ìpele kejì ní ìpele girama àgbà. Bẹ́ẹ̀. Ẹ ti kàwé tán. Ṣé bẹ́ẹ̀ ti kàwé tán? Ṣé ká tẹ̀síwájú ní ètò? Bẹ́ẹ̀. Mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé tẹ́ bá ti dórí ètò ẹ má bẹ̀rù mọ́. Ìbéèrè nìyí. Ẹ ní àǹfààní láti mú ìbéèrè tó bá wù yín. Ìbéèrè mẹ́wàá náà lẹ láǹfààní àti dáhùn. Ẹ máa mú bó ṣe wù yín. Ẹ rí i pé fígọ̀ ìṣirò ni a kọ́ àmọ́ dídán ni fún yín láti máa pè ní òǹkà Yorùbá. Tẹ́ bá ti mú tẹ́ bá mú kà náà dáadáa atọ́kùn ètò ràn yín lọ́wọ́ láti bá ń ṣe dáadáa tí yóò fi bọ́ sójú ẹ̀. Ẹ ti rí àwọn àwọnúwọ̀jẹ̀ ìkan mìíràn tó tún wà bí àwọn ẹni álífábẹ́ẹ̀tì èdè Yorùbá. Ẹ pè bí Yorùbá ti ń pè, ẹ mọ̀ pé ní títẹ̀ bó bẹ́ẹ̀ bá pè bẹ́ẹ̀ yóò dùn wá torí pé ẹ láǹfààní láti sọ àmúlùmálà èdè mìíràn yàtọ̀ sí èdè Yorùbá títí táwọn fi parí ètò. Ṣé ká tẹ̀síwájú? Ẹ sọ pé múso. Ẹja bẹ̀rẹ̀. Kí ọkùnrin kọ́kọ́ mú ìbéèrè, ọkùnrin làdá. Ìbéèrè wo lẹ mú? Ìbéèrè ọgbọ̀n. Nítorí pé ẹ mú ìbéèrè ọgbọ̀n, Ọlọ́run ní jẹ́ kẹ́ gbọ̀n. Ẹ ṣàṣẹ. Àṣẹ. Àlọ́ ni o, àlọ́ àpamọ̀. Ó sì kì díẹ̀, kò tiẹ̀ wá le. Ó yẹ kẹ́ mọ̀. Kí ni ìtumọ̀ àlọ́ yìí?
àṣá gbígbẹ ó gbé òròmọdìyẹ gbígbẹ lọ sórí igi gbígbẹ ó wá ń kígbe bàtí èlè kéńgé bàtí èlè kéńgé. Ìbéèrè tó wà bẹ́ẹ̀ ni pé kí ni àṣá gbígbẹ, kí ni òròmọdìyẹ gbígbẹ? Ó gbé lọ sórí igi gbígbẹ ó wá ń kígbe bàtí èlè. Ṣé ẹ lè tú? Sir, tún question yẹn. Àṣá gbígbẹ ó gbé òròmọdìyẹ gbígbẹ lọ sórí igi gbígbẹ ó wá ń kígbe bàtí èlè kéńgé. Àlọ́ àpamọ̀ a ti mọ̀ ní ilẹ̀ Yorùbá tó yẹ pé tá bá ti béèrè ìbéèrè ó máa ní ìdáhùn nínú. Kí ló kọjá wájú di ọba o tí ò kọ́ba o? Wọ́n sọ pé àgbàrá ni o. Ilé náà ó wá jẹ́ àwọn àlọ́ tó sín papọ̀ ẹlẹ́sìn ìlẹ̀kẹ̀ ni. Ìyẹn ni pé kí ni àṣá gbígbẹ, kí ni òròmọdìyẹ gbígbẹ, ibo lórí igi gbígbẹ, ibo lórí igi gbígbẹ. Kíké tó ń ké yẹn kí ni ìtumọ̀? Ó pàkà sọ. Wọ́n sì ti ṣàdúrà ńlé láàárọ̀ yìí. Àwọn àfáwá náà ẹ̀pẹ̀lẹ́ àdúrà ò gbà. Ẹ máa kẹ́kọ̀ọ́ sí lórí ètò yìí. Ṣé ẹ lè ràn wọ́n lọ́wọ́? Àṣá gbígbẹ ó gbé òròmọdìyẹ gbígbẹ lọ sórí igi gbígbẹ ó wá ń kígbe bàtí èlè kéńgé bàtí èlè. Ó gbé oúnjẹ tí òkè kì í ṣe tiẹ̀ lọ sí. Ẹ bá sọ̀rọ̀ sókè, ẹ sọ̀rọ̀ sókè kán lè gbọ́ Ó gbé yín. oúnjẹ tí kò kì í ṣe tiẹ̀ lọ sí orí igi. Kí ló gbé oúnjẹ tí kì í ṣe tiẹ̀ tó wá gbé lọ sórí igi? Àṣá. Àṣá. Ìgbà tó wá gbé débẹ̀ kí wá ló wá ṣẹlẹ̀? Ó wá ń kígbe. Ó ń kígbe yé orí mi ẹgbà mí ẹ ǹlẹ́. Ìgbà yẹn lẹ wá tají lójú àlá. Wọ́n farabalẹ̀ ṣí ìbéèrè àkọ́kọ́. Ìdáhùn láti ilé ẹ̀yin ará ilé, ǹjẹ́ yín náà mọ̀ àṣá gbígbẹ ó gbé òròmọdìyẹ gbígbẹ lọ sórí igi gbígbẹ ó wá ń kígbe bàtí èlè kéńgé. Àlọ́ yìí ó jẹ jáde láti inú iṣẹ́ kan ní ilẹ̀ Yorùbá tán pè ní iṣẹ́ alágbẹ̀dẹ. Àwọn alágbẹ̀dẹ wọ́n ní oríṣi irinṣẹ́. Àwọn irinṣẹ́ wọn yìí ibẹ̀ náà ti hun àlọ́ àpamọ̀ yìí jáde. Kí ni àṣá gbígbẹ? Àṣá gbígbẹ ni ẹmu tí àwọn alágbẹ̀dẹ máa ń lò tí wọ́n fi máa ń mú irin nínú iná. Ó gbé òròmọdìyẹ gbígbẹ, irin tí àwọn alágbẹ̀dẹ ń sun lọ́wọ́ tán fẹ́ rọ òun ni òròmọdìyẹ. Tí ẹ̀mú yẹn bá mú irin náà tó mú sókè bílé báyìí ó wá gbé lọ sórí igi gbígbẹ. Ìyẹn ni ìyá owú rìbìtì, irin rìbìtì tán gbé lẹ́lẹ̀ tán máa ń gbá irin lórí rẹ̀. Ó gbé lọ sórí igi gbígbẹ ó wá ń kígbe bàtí èlè kéńgé. Bọ́n ṣe ń lu irin mọ́ irin tán ń rọ lọ́wọ́ tó ń ṣe kàngán kàngán. Tẹ́ bá lọ síbi iṣẹ́ alágbẹ̀dẹ òun ní nǹkan tán sọ. Ìyẹn ni pé àṣá gbígbẹ òun ni ẹ̀mú tó máa ń múrin nínú iná. Òròmọdìyẹ gbígbẹ òun ni irin tán ń sun lọ́wọ́ lọ sórí igi gbígbẹ. Ìyá owú rìbìtì tán gbé sílẹ̀ lẹ̀. Dídún tó ń dún bá ṣe ń lù náà ń pè ní bàtí èlè kéńgé. Fún atọ́kùn látẹ̀wọ́, ẹ fún atọ́kùn látẹ̀wọ́, ẹ pàtẹ́wọ́ dáadáa. Ó yá omidan ẹ mú béèrè. 185. Àádọ́wàá ni 90. 190. Àádọ́wàá. Tá a bá yọ 5 kúrò nínú àádọ́wàá báwo la ṣe máa pè é? Tá a bá yọ 5 kúrò nínú àádọ́wàá báwo la ṣe máa pè é? àádọ́wàá báwo la fi 5 dín ní ló bá gbà kó lè ló lè. Ìbéèrè ni o, dárúkọ àwọn ọmọ Odùduwà méjèèje. Odùduwà dárúkọ wọn. Wọ́n ti kọ́ yín ní yàrá ìkẹ́kọ̀ọ́ àwọn ọmọ tí Odùduwà bí Ọ̀kànbí bí ọmọ méje. Dárúkọ wọn. Má wo ojú ẹlòmíì yàtọ̀ sí ibi tí mo ní kọ́ wọn. Dárúkọ wọn. Alára mo lọ́ba. Ó pàkà sọ. Ajérò. Káfẹ́ ọkàn sọ wá lọ́gbọ́ àga. Ẹ sì. Ẹ fi ṣèfàjẹ́. Àwọn ọmọ Odùduwà tí wọ́n bí nígbà tẹ́ bá wà ní ilé ẹ̀kọ́ ní ìpele àkọ́kọ́ ní girama kékeré wọ́n kọ́ yín. Tẹ́ bá tún tẹ̀síwájú wọ́n tún kọ́ yín. Iṣẹ́ tó yẹ kó máa hó lórí yín ni.
ẹ gbìyànjú ọmọ Odùduwà tẹ́ máa fi kọrin ojoojúmọ́ gan lẹ máa fi kọrin nígbà náà lọ́run tá máa wàhálà àwọn olùkọ́ pọ̀ lórí yín jẹ́ tó mọ̀ nígbà náà ẹ tètè jẹun ó dà ṣé kí n sọ fún yín. gbogbo ọ̀rọ̀ tẹ́ bá fẹ́ gbọ́dọ̀ sọ̀rọ̀ sókè ká gbọ́ tá a bá gbọ́ máa nira fún wa láti àwọn tó ń wò wá kò ní jáde. ẹ sọ̀rọ̀ sókè ẹ bá mi sọ̀rọ̀ sókè ẹ bá mi. oyin mọ́mọ́ àdó ẹ ṣí àwọn ọmọ méje tí ó jẹ́ ọmọ Odùduwà nínú ìtàn ó yẹ nà yín lẹ́gba lórí ètò bẹ́ẹ̀ ṣe mọ̀. Olówu ti Òwu, Alákétu ti Kétu, Ọba Bìní ti Bìní, Ọ̀ràngún ti Ìlá, Onípópó ti Pópó, Onísàbẹ̀ ti Sàbẹ̀, Ọ̀rànmíyàn ti Ilé Ifẹ̀. Ẹgbọ́rí àbẹ́ ẹgbọ́rí? Ẹgbọ́rí àbẹ́ ẹgbọ́rí? Ẹ mú béèrè. Ìbéèrè wo lẹ mú? Ẹ sọ̀rọ̀ sókè. Ìbéèrè kẹsàn-án. Gbọ́dọ̀ túraká ẹ gbọ́dọ̀ jẹ́ kó tutù bí kò mọ àwọn aráabí. Ìran wo ni iṣẹ́ wọn jẹ mọ́ ìṣọ̀nà ṣíṣe tábà ọ̀pọ̀ ń ṣe iṣẹ́ ìṣọ̀nà? Ìyẹn ni pé wọ́n ń ṣe ẹwà sára nǹkan ní pé iṣẹ́ ẹwà làwọn máa ń ṣe ní gbogbo ìgbà láyé àtijọ́. Wọ́n kàn ya nǹkan sára nǹkan, oríṣiríṣi àwọn nǹkan sára iṣẹ́ ọnà náà ń pè bẹ́ẹ̀. Àwọn wo ni? Wọ́n tún máa ń pa lówe gan tó máa ń pòwe pé kìnìkan wá ṣe kìnìkan. Ẹ ti fẹ́ mọ̀? Ó yá àwọn wo náà ń pè ní oníṣọ̀nà? Mo ti ràn yín lọ́wọ́. Oníṣọ̀nà ni àwọn tó máa ń ya nǹkan, tó máa ń ṣiṣẹ́ ọnà, nǹkan tó máa rẹwà sára àwọn nǹkan kan. Kódà níbi tó lè dé ara iṣẹ́ ọnà tán ṣe, kódà àwọn gan ń wò tán ń jíwò lórí àwọn táwọn yìí wọ́n ń jíwò iṣẹ́ ọnà tán ṣe. Àwọn aráabí ẹ fi ṣe fàjẹ́. Àdìrẹ sinimá àgbéléwò kankan wà tán pè ní ládìrẹ. Ẹ fi ara balẹ̀ ṣí o. Àwọn onírèsé ni àwọn tí à ń pè ní iṣẹ́ oníṣọ̀nà ní ilẹ̀ Yorùbá. Fífíngbá ọlọ́fà Ẹgbèje, àìfíngbámọ́ ọlọ́fà Ẹfẹ̀gbámọ́. Bó nírèsé bá kọ̀ tó lòun fíngbá mọ́, èyí tó ti fín sílẹ̀ kò lè parun. Wọ́n lè ń jíwò lórí ètò yìí. Iṣẹ́ ọnà lẹ rí tí wọ́n ṣe sára yìí. Àwọn wo ló ń ṣiṣẹ́ ọnà yìí? Ẹ wo iṣẹ́ ọnà tán ṣe sára rẹ̀. Àwọn ìran tán pè ní onírèsé. Bó tilẹ̀ jẹ́ pé oríṣiríṣi àwọn èèyàn ti kọ́ iṣẹ́ yìí láyé òde òní, àmọ́ láyé àtijọ́ àwọn tó ń fín igbá tán máa ń ṣiṣẹ́ ọnà sára oríṣiríṣi àwọn kan bí ilẹ̀kùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n pè ní onírèsé. Ẹ mú béèrè. Ó yẹ kẹ́ máa mọ òǹkà, ẹ má máa sọ ní kìnìún mọ́. Gbogbo àwọn òǹkà yìí kéré. Ẹ gbìyànjú ẹ. Nígbà tí 40 bá jẹ́ 40. Ọ̀kànléní-ogójì. Orúkọ oyè ọba. Kódà àárín jìnnà tòsí bí náà láti mú. Kí ni orúkọ oyè ọba Gbọ̀ngán? Bá a ti ní oyè Ọọ̀ni ti Ifẹ̀, Kábíyèsí o, Àtaọ́jà ti ìlú Òṣogbo. Kí wá ní oyè títí Gbọ̀ngán? Oyè Gbọ̀ngán. Ẹ fẹ́ kí? Oyè Gbọ̀ngán. Ẹ pàtó fúnra yín. Ẹ bá balẹ̀ sí. Wọ́n ṣí o. Oyè Gbọ̀ngán dẹ̀ wá ń gbìyànjú. Ìdí tí mo fi kí wọn ni pé tí a bá tiẹ̀ lanu tá a bá sọ̀rọ̀ ó dájú kí èèyàn má sọ kankan lọ. Wọ́n gbìyànjú. Ó tán wá sọ yẹn ó wá wà lára orúkọ oyè gan tá à ń wá. Olúfì
ní oyè ti gbọ̀ngàn ẹ̀gbọ́n tó máa ń kí wọn ni pé gbọ̀ngàn olúfi àròkọ̀dìjà òfìdà wọlé ọ̀tẹ̀ mọ́lẹ̀ bámúbámú mọ́ fún lọ́wọ́ kí n tó rojú ogun gbọ̀ngàn ni wọ́n ń kí bẹ́ẹ̀. Ẹ pẹ̀lẹ́ níbi tá a bá dé yìí ẹ ti dáhùn ìbéèrè níbi tá a bá dé. mẹ́rin ìbéèrè mẹ́rin àmọ́ ká tó tẹ̀síwájú rẹ̀ ti wá. wọ́n láti ìlú Ìkìrun ẹ lè kí oríkì Ìkìrun ẹ bá kí oríkì Ìkìrun. Ìkìrun àgùnbẹ́ onílẹ̀ òbí. Ìkìrun àgùnbẹ́ onílẹ̀ òbí. ọmọ ẹrú ìjèrè ìwọ̀n fáwọ́ dọ́dọ̀ gbogbo. ìkínlẹ̀ àgùnbẹ́ ṣọ mú fà wá lórí ọmọ bí ṣùgbọ́n jiná aró mú bọ́ọ̀lù. ọba olúfọ́n ṣe tán wọlé lẹ́rìn. tán wọlé lẹ́rìn gbàtí rẹ̀ lẹ́ṣẹ̀ tó wọlé. ẹ bá ń fọmọ ẹ látọ̀. Ẹ ṣe gan ni wọ́n lè wá múnú mi dùn síbẹ̀ mọ̀ pé ìlú Ìkìrun ó wà lára àwọn ìlú tó ṣe pé a lè fọwọ́ rọ́ sẹ́yìn nípínlẹ̀ Ọ̀ṣun láì ìlú Ìkìrun bẹ́ẹ̀ sì ni ìlú yín Ṣakí màá wá sí Ṣakí láìpẹ́ yìí mo fẹ́ wá ra ìkòkò orin tó fi ń ṣe àwọn àsè ṣé ẹ máa ta fún wa ẹ ta fún wa ẹ máa ní pé mo ti wá mú yín sọ́wọ́ lórí ètò báyìí pé èmi á wá dé Ṣakí ẹ wá dé Ṣakí tàbí kẹ́ni kò sí yóò dá nǹkan lẹ́ o ọyẹ mú béèrè àwọn òǹkà náà àwọn álífábẹ́ẹ̀tì náà wà níbẹ̀ má gbàgbé o ẹ máa mú wọn síra àwọn ilé ìdẹ́bà tó wá mọ̀ pé ó fẹ́ ju agbára yín lọ ẹ gbára yín ràn lọ́wọ́. Ìbéèrè fi tẹ́ bá ti ń sọ̀rọ̀ sókè dáadáa yóò ran iṣẹ́ yìí lọ́wọ́ láti jáde dáadáa káwọn èèyàn gbọ́. Ìbéèrè fi àwọn lítírẹ́ṣọ̀ àlòun Yorùbá dárúkọ mẹ́ta lásán tó ṣe pé a máa ń lo ọ̀rọ̀ ṣe sun fún wọ́n máa ń sun ni bí ibi ẹ̀jẹ̀ fún ẹ lápẹẹrẹ. Adàfún ẹ̀ wá ó ti gbà adàfún ẹ̀ ọ̀ ń sun rárá ìyá ń sun ìjálá ó di méjì. Òye ní o èjì o àwọn aráalé ọkàn yín kó sókè. Bó bá ti ṣe ẹlẹ́ẹ̀kẹta yìí ó lọ nìyẹn wọ́n ń sun rárá wọ́n ń sun ìjálá ó kẹyọkà ẹ fẹ́ràn lọ́wọ́ kí ni wọ́n ń sun ẹkún alátẹ̀wọ́ ẹ̀jẹ̀ ká tẹ̀wọ́ náà rẹ̀ ẹ rí jẹ́ pàtẹ́wọ́ ẹ tó tutù mú yín ni àgbà wọ́n ń sun ìjálá wọ́n ń sun rèmọ̀jẹ́ ń sunkún ìyàwó wọ́n ń sun ìyẹ̀rẹ̀ ẹ̀fá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ inú mi ẹ gbà fún pọ́n tí ẹ mọ ìtumọ̀ nǹkan tí mò ń sọ láì mú mi rárá mo gbé fún yín ẹ gbìyànjú ẹ mú béèrè. Ìbéèrè wo mi náà mọ wọ́n ti rí i pé ó dàbí pé ẹnìkejì wọn gba ìbéèrè tó jẹ jáde láti inú álífábẹ́ẹ̀tì káwọn náà gbìyànjú ẹ̀ ọ̀dà sọ ẹ̀yin náà gbà ẹ rí i pé ìbéèrè yìí kò ṣìnà àwọn náà ló dẹ̀ bá lọ. Ó dúdú bíi kóró ìṣin irú ìṣọwọ́lò èdè wo ni ẹ̀yin Gẹ̀ẹ́sì àtọ́ pé figure of speech lóríṣiríṣi ló wà tá a bá sọ pé ó dúdú bíi kóró ìṣin irú ọ̀nà èdè wo nìyẹn. Àfiwé irú àfiwé wo ni ṣé o pé nù Gẹ̀ẹ́sì aláfiwé ó pín sí méjì irú àfiwé wo ni ó dúdú bíi kóró sí ẹ sọ pé àfiwé ẹnì kejì sọ pé ṣé mo lè ràn lọ́wọ́. tí kò kí ń ṣe àfiwé tààrà àfiwé ẹlẹ́lọ ni kì í ṣe àfiwé tààrà ẹlẹ́lọ kí ni tó fi jẹ́ lẹ́lọ. bí ti wà ń bẹ mo bá lè fún àmọ́ ń ṣì kankan bẹ́ẹ̀ kí n má ṣe fún yín ẹ fẹ́ gbà máa yọ bẹ́ẹ̀ ni. wọ́n fi ń wé nǹkan. wọ́n fi ń wé ṣé àfiwé wo wá ni bọ́dọ̀ kó dúdú bíi kóró òsìn. àwọn ọmọ ẹ̀dẹ̀ fẹ́ ó ti súnmọ́ ẹ ti súnmọ́ àmọ́ nǹkan kan lè fẹ́ fi bàjẹ́ ẹlọ́ yẹn ti ṣe nǹkan kan fún ẹ̀gbọ́n yìí ẹlọ́ ti ṣẹ̀wọ̀n rí
wọ́n sàárẹ̀ kankan mọ́ wọ́n fún ẹ̀ lọ́lọ́rùn ẹ fọmọ ọlọ́mọ ńlẹ̀ kì í ṣe ẹ̀ lọ àfiwé tààrà máa fi ní àbọ̀ ńbẹ̀ àfiwé tààrà kí nìdí ẹ jẹ́ kí n ṣàlàyé kankan fún yín. bí tó wà ń bẹ̀ yẹn òun gangan ló jẹ́ àmọ̀ wípé tààrà ni like ní títí àwọn Gẹ̀ẹ́sì ó dúdú bíi nítorí bẹ́ẹ̀ ní Gẹ̀ẹ́sì á pè ní símílì àfiwé tààrà. báwo ló wá ṣe jẹ́ bẹ́ẹ̀ má jẹ́ kó jẹ́ bí ẹ lọ ìdí tán fi pè lẹ́lọ ni pé ìsìn yẹn hàn mọ̀ tó mọ̀ ẹ̀ èso kan ní ìsìn tó bá kọ́kọ́ so yóò dàbí ó fẹ́ jọ bí àdó díẹ̀ báyìí yóò fẹ́ máa yọ bí kó fẹ́ la ẹnu àmọ́ kò tí ì la yóò mú àwọ̀ ewé wá tó bá ti wá ń pọ́n tó ti tó jẹ yóò wá mú àwọ̀ pupa wá àwa là kóró wọn wà nù ẹ̀ kóró tó wà nù ẹ̀ yìí ó dúdú gan-an ni kóró yìí náà ń pè ní kóró ìṣin tẹ́ bá ti délẹ̀ yìí náà tẹ̀ sórí ayélujára ẹbí ifá léèrè Google ní ifá ẹbí léèrè yóò gbé àwòrán ìṣin wá fún yín. tá bá wá fi èèyàn wípé ó dúdú bíi kóró ìṣin náà yẹn ni pé ọmọ náà dúdú dáadáa onímọ̀ sọ pé ìbéèrè náà ó bá wọn lọ tẹ́ ẹ bá wo àwọ̀ wọn náà rí pé wọ́n dúdú bíi kóró ìṣin ṣé ó ti yé yín. tí ẹ rí pé ètò yìí ó wà fún láti tún fi kọ́ ẹ̀kọ́ mọ́ ẹ̀kọ́ kì í ṣe láti fi sọ pé bóyá a fẹ́ fi gbé yín ṣubú. gbogbo ọmọ tó ti ń wá sórí ètò yìí ni wọ́n ní ẹ̀bùn kan tàbí òmíràn tá à ń fún wọn nítorí bẹ́ẹ̀ ẹ fi ọkàn balẹ̀. ẹ̀yin ṣe ní sọ pé ìbéèrè kẹfà láṣì wà ẹ sì lè gba mẹ́rin tó kù ẹ sì gba gbogbo ẹ̀ já tẹ̀síwájú. ìbéèrè mẹ́wàá lẹ máa dáhùn. ó yá ẹ béèrè ẹ fi béèrè ṣe fàjẹ́ ta ló kàn tó fẹ́ mú béèrè ó yá mú béèrè. 75. kí ni tá a bá pè àrùndínní ọgọ́rin àrùndínní ọgọ́rin ó gbìyànjú àrùndínní ọgọ́rin kí ló wà ń bẹ̀? àṣà ìsìnkú ó wá dúró bí eléègbé ọlọ́mọdé àkú nígbà àmọ́ mo mọ̀ pé lára àwọn iṣẹ́ tẹ́ ẹ gbádùn jù àṣà ìsìnkú wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ gbádùn àbẹ́ ẹ gbádùn ẹ̀ nígbà tó ń ṣàlàyé ẹ̀ ó yá kí ni ìtumọ̀ àṣàmọ̀ yìí ṣe yé ọ sí wàá kàn ṣàlàyé ẹ̀ lásán mo fẹ́ ka ọ̀rọ̀ yìí tí n bá ti wá kà tán wàá ṣàlàyé ẹ̀ bó ṣe yé ọ. ẹ kú ìrọ́jú ní padà kẹ́yìn ẹ kú ewu ọmọ ẹ kú ìrọ́jú ní padà kẹ́yìn ẹ kú ewu ọmọ bó ni kíní ẹ̀ ṣe yé ọ sí. tí wọ́n bá bímọ tán wọ́n máa ní ẹ kú ewu ọmọ ẹ kú ìrọ́jú lẹ́yìn ẹ kú ewu ọmọ ó ní lẹ́yìn tí ọmọ náà bá ti kú wọ́n máa ní ẹ kú ìrọ́jú ọmọ. ẹ jẹ́ fọ́ọ̀mù ẹ̀ látẹ̀rọ fọ́ọ̀mù ẹ̀ látẹ̀rọ ẹ fún látẹ̀rọ ó gbà àmọ́ àlàyé yẹn ni kò kí tó dáadáa ó ní òye nǹkan tó fẹ́ sọ. ẹ kú ìrọ́jú ní padà kẹ́yìn ẹ kú ewu ọmọ ẹ jẹ́ ká lọ mú láti bí ẹ kú ewu ọmọ tán bá bímọ tán ẹ kú ewu ọmọ o torí pé ewu ni ewu ńlá ni torí pé tán bá bímọ tí ìyá wà tí ọmọ náà wà ewu ni bálábíyamọ bá fẹ́ bímọ ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run àtàbíyamọ ayé àtàbíyamọ ọ̀run ìkan máa fà ń bẹ̀ wọ́n máa ń bẹ̀bẹ̀ pé kábíyamọ ọ̀run kí ó fi ilẹ̀ kí ó jẹ́ kó padà wá sáyé tó bá wá bímọ ewu ńlá ni. ọmọ tán wá bí lọ́jọ́ kìíní àná ẹ má gbàgbé pé ọmọ náà á dàgbà o á máa dàgbà díẹ̀díẹ̀ nígbà tó bá dàgbà òun náà á dàgbà. ọlọ́mọdé àwa rẹ̀ṣù bóyá wá lọ kú lójijì. ọmọ tán ti kí wọn pé ẹ kú ewu ọmọ o á wá padà kí àwọn òbí ẹ pé ẹ kú ìrọ́jú o rírọ́ ojú ni pé kẹ́ mọ́ sunkún mọ́ o ọ̀dọ̀ rẹ la ti wá ọ̀dọ̀ rẹ la ó padà sí nítorí bẹ́ẹ̀ ẹ kú ìrọ́jú òun ló máa padà gbẹ̀yìn ẹni tán kí pé ẹ kú ewu ọmọ kò wá ní í ṣe pẹ̀lú ẹni tó kún kékeré ó lè jẹ́ pé ẹni náà dàgbà dáadáa náà á padà kí wọn wípé ẹ kú ìrọ́jú bó pẹ́ bóyá nítorí bẹ́ẹ̀ ìtumọ̀ nǹkan tásàmì ń sọ ni pé gbogbo wa pátápátá gbogbo ẹ̀mí pátá ni yóò tọ́ ikú wò bọ́jọ́ bá pé ẹ bá mi pàtẹ́wọ́ fọ́mọ ẹlẹ́ẹ̀kan sí ẹ
fi ṣèfàjẹ. Ìbéèrè kínní, kejì, kẹta, kẹrin, karùn-ún, kẹfà, keje ó ti lọ, ó kù ìbéèrè 3. Ó yá pàápàá bí àwọn bàbá sọ̀rọ̀ ẹ̀ ń béèrè. Àádọ́rin dín ní méjì. 8 ìbéèrè wo ni 8 ẹ pè ní òǹkà Yorùbá fígọ̀ ìṣirò. 270 ní 8 àbí? Igba bá jẹ́ 200, okòó jẹ́ 220, òjìlénígba ó jẹ́ 240, ọ̀tàlénígba ó jẹ́ 260, ọ̀rìnlénígba ó jẹ́ 280. Kí wá ní 270? Ọ̀rìnlénígba dín ní mẹ́wàá. Ẹ bá fọmọ ẹ látẹ̀wọ́. Wọ́n ti mọ òǹkà dáadáa. Ọ̀rìnlénígba dín mẹ́wàá. Ìbéèrè náà lọ báyìí. Inú mi dùn ní ìpele tán wà. Ẹ ti ń ka àwọn literature kan lọ́wọ́ tí ẹ gbọ́dọ̀ fi ṣe ìdánwò àṣekágbá ní ọdún tó ń bọ̀. Àmọ́ àtọ́dún ilẹ̀ ti ń kà. Ṣèbọ́dún tó ń bọ̀ lẹ́yìn máa ṣe ìdánwò àṣekágbá. Ọdún tó ń bọ̀ ni ó dáa, mọ̀ pé ẹ ti kà. Ìwé ogún ọmọdé. Ogún ọmọdé. Ọdún wo ni wọ́n kọ ìwé ogún ọmọdé? Àti pé ta ló kọ ìwé náà? Ọdún wo ni wọ́n kọ? Ta ló kọ ìwé náà? Tẹ́ bá tẹ gbà kan nínú méjèèjì, màá fún yín. Tẹ́ bá gbà kan, gbọ̀n wá pé àmọ́ pa lè yọ sí wa. Gbogbo nǹkan tá à ń sọ fún ẹ̀yin akẹ́kọ̀ọ́ nìyí. Gbogbo ìgbà tẹ́ bá ti fẹ́ gbàwé mú. Èpo rẹ̀ àkọ́kọ́ ẹ wò ẹranjú mọ́ dáadáa. Ìbẹ̀rẹ̀ àkọ́kọ́ ẹ ṣí kẹranjú mọ́. Ara àwọn nǹkan tí àwọn olùkọ́ lè gbà yọ sí yín nìyí. Àwa yọ sí yín lórí ètò. Tẹ́yìn náà bá wá dé yàrá ìkẹ́kọ̀ọ́. Gbogbo ìwé tẹ́ bá fẹ́ kà láyé ẹ máa ranjú mọ́. Kódà ibi tán ti tẹ̀ jáde ẹ hà sórí. Ẹ mọ̀ ó pakasọ. Ẹ fi ṣèfàjẹ́. Ọdún wo náà kọ ìwé ogún ọmọdé? Ta ló kọ? Ṣé mo lè sọ ní? Ẹ sọ. 2017. Ẹ ṣí 2017 ẹ ṣí. Ọdún gbọ̀ngàn. 2020 bẹ́ẹ̀ ni wọ́n ṣe kọ́ gan ni. Ìjẹta ń bì náà kọ tán tẹ̀ síta. Ìbéèrè kẹjọ ẹ fi ẹ ṣí. Ọdún 1990 ni wọ́n kọ ìwé náà. Tẹ́ ẹ bá ń rí àtẹ̀jáde tuntun ẹ máa wo bí tẹ́ bá ti ṣí ìwé yẹn lákọ̀ọ́kọ́ ẹ máa wo àgbéjáde àkọ́kọ́ ẹ máa rí ń bẹ̀. Ìyẹn ni pé lọ́jọ́ tán kọ́kọ́ gbéwé yẹn jáde òun náà ń pè ní ọdún tán kọ ìwé. Nígbà míì tẹ́ bá wá tún wá wò sàlẹ̀ ọ̀sẹ̀ pé wọ́n tó tuntun tẹ̀ bóyá àwọn èèyàn ń béèrè fún wọ́n lè ní pọ́n tuntun tẹ̀ ní ọdún mi. Tẹ́ bá ra tuntun sínsìn ìwé tuntun yẹn ẹ máa rí lè tán ṣe gbẹ̀yìn bóyá ọdún yìí náà tẹ̀ gbẹ̀yìn. Àmọ́ ọdún tán kọ́kọ́ gbé jáde àgbéjáde kínní òun ni 1990. Ẹni tó kọ ìwé náà ni Akínwùmí Ìṣọ̀lá. Ẹ fún atọ́kùn látẹ̀wọ́. Ẹ bá dẹ́kun látẹ̀wọ́. Ẹ ń béèrè. Ẹ̀rinlénígba. 400 ó dà. Kí ni ìmọ̀ ìṣirò ẹ̀? 280 ọ̀rìn. Ọ̀rìn ó dẹ̀ wá ó gbìyànjú ó ń ha ọ̀rìn. Ìyẹn ni pé ọgọ́rin ọ̀rìnlénígba 280. Kí ló wà ń bẹ̀? Ọ̀rìnlénígba. Ògún ló ní ìjálá. Òrìṣà wo ló ní ìyẹ̀rẹ̀? Ìyẹ̀rẹ̀ sísun tá a sọ lẹ́ẹ̀kan. Ifá ẹ bá fún látẹ̀wọ́. Ìbéèrè kan tí a ní lórí ètò tí a ó fi máa ṣe lọ lónìí. Àmọ́ ẹ jẹ́ n sọ fún yín o. Ǹjẹ́ ẹ jẹ́ gbà pé ẹ gbìyànjú pẹ̀lú nǹkan tẹ́ gbà yìí? Nítorí pé gbogbo àwọn tó ń wá sórí ètò ni wọ́n ní ìdojúkọ lóríṣiríṣi. Gbogbo àwọn tán sì ti gbà jùlọ náà àti ìríjú bóyá bíi 5 sí 6 lọ. Wọ́n gbà jùlọ dáadáa nítorí bẹ́ẹ̀ má rora yín bóyá bíi pé kí la wá ṣe o. Ẹ gbìyànjú o. Ẹ kàn tó túnra mú ni o. Ẹ gbọ́dọ̀ dúró. Torí pé ní ìgbà tẹ́ bá máa padà wá ó ṣeé ṣe àwọn ilé ẹ̀kọ́ míì tán ti ṣe tẹ́ máa bá wọn pàdé o. Tí
tí ó sì fẹ́ fa ìjà láàrin ẹ̀yin méjèèjì, ìyẹn ni pé ta ni ó gbà jura wọn lọ, ẹ gbọ́dọ̀ fura. Ó yẹ mú béèrè tó kẹ́yìn lórí ètò lónìí. 160. 160 160 ọgọ́jọ ogún mẹ́jọ 160 ogún mẹ́jọ ogún kìíní ogún kejì ogún kẹta ogún lọ́nà mẹ́jọ òun ni 160. Ètò òṣèlú láyé àtijọ́, kí ni ìdí tí wọ́n fi máa ń fi ẹ̀yìn ẹran sílẹ̀ fún àwọn obìnrin nígbà tí wọ́n bá pẹran nínú agboolé? Ẹ̀yìn ẹran, ẹ̀yìn bí eléyìí báyìí náà máa ń gé fún àwọn obìnrin tó bá pẹran tí àsè bá wà ní agboolé. Ó ní bó ṣe máa ń fún kálukú ní títí ẹ̀ láyé àtijọ́. Àmọ́ wọ́n ṣe o nǹkan tó máa fún àwọn obìnrin ilé, àwọn obìnrin tó fẹ́ sínú ilé, wọ́n fẹ́ wọn láti bòmíì wá sínú ilé, ẹ̀yìn ẹran náà máa fún wọn. Kí nìdí? Pé ẹ̀yìn ẹran ó máa ń dùn. Rárá. Kì í ṣe pé ó máa ń dùn. Torí pé àwọn obìnrin jẹ́ èèyàn pàtàkì. Àwọn obìnrin jẹ́ èèyàn pàtàkì. Nínú ẹbí obìnrin jẹ́ èèyàn pàtàkì. Ẹni tó bá lè jẹ́ èèyàn pàtàkì, a ní fún un tan ẹran, a ní fún un ní apá tó ṣe jọ̀bọ̀jọ̀bọ̀, a ní fún un lọ́rùn, àmọ́ ẹ̀yìn làwa fún un torí bó ṣe pàtàkì. Ẹ fẹ́ ràn lọ́wọ́. Wọ́n máa ń fún àwọn ìyàwó ilé ní ẹ̀yìn ẹran torí ẹ̀yìn ni wọ́n fi máa ń pọnmọ. Bẹ́ẹ̀ ni Olúborí máa ń gbé mi dáwọn ibi tí ń dérì. Orí mi ò. Torí pé àwọn abiyamọ ń fi ẹ̀yìn pọnmọ. Bó bá fọ̀tún gbó tó fọ̀tún jó báyìí tó fòsì jó yóò fẹ̀yìn gbọ́ ọmọ kan. Ayẹyẹ kúlúbù àbọ̀tún gbọ́ wọn jẹ́ nílẹ̀ yìí o, ayẹyẹ kúlúbù àbọ̀tún gbọ́ wọn ọ̀yẹyẹ. Tábàdẹ̀ wúlò tó dẹ̀ wá gbìyànjú náà pé ẹ̀yìn torí pé wọ́n ń fẹ̀yìn pọnmọ. Nǹkan tán bá dẹ̀ fi tó bá jẹ́lẹ̀ tó ń fi ọrùn pọnmọ náà á fún ní ọrùn ẹran. Rárá kò rí bẹ́ẹ̀. Wọ́n ṣì. Ṣé láyé àtijọ́ nínú ètò òṣèlú nínú ilé tán bá pẹran tán, baálé ilé òun ló ní tán ọ̀tún, òun ló kọ́kọ́ dé. Àwọn ọkùnrin ilé ní máa fún ní tán òsì. Gbogbo ọkùnrin ilé torí pé àwọn lòpó ilé ara ẹrù má dànù. Ọwọ́ òsì ẹran wọ́n fún ìyáálé ilé nítorí pé òun lò sí baálé. Tẹ́ bá wo bíbí àmọ́ pé àwọn obìnrin ní ọkàn mi, ibi tí ọkàn wa sì wà náà ni ọwọ́ òsì, nítorí pé ọwọ́ òsì ẹran náà máa fún ìyáálé, ọwọ́ ọ̀tún náà máa fún àwọn ọmọ kéékèèké tó wà nù ilé, nítorí pé àwọn ọwọ́ ọ̀tún bá dé tá a bá ń lọ á mú wọn lọ́wọ́ ọwọ́ ọ̀tún láti mú wọn dání tá a máa má àwọn ọmọ wa rìn lọ. Àwọn obìnrin ilé wọ́n wá fún wọn ní ẹ̀yìn ẹran. Kí nìdí? Ìdí abá ni wípé tí ọkùnrin tó bá lọ sí àjò, àwọn obìnrin là ń fẹ̀yìn lẹ̀ fún amójútólé o. Má jẹ́ kí nǹkan kan ṣe àwọn ọmọ o. Tí ọkùnrin bá wá dàgbà tó wá débi àgbáre, torí pé ìbànújẹ́ ni kí obìnrin ènìyàn ṣáájú èèyàn kú gẹ́gẹ́ bí ìgbàgbọ́ Yorùbá. Wọ́n gbàgbọ́ wípé ojú ọkùnrin bẹ́ẹ̀ yóò ráre, nítorí bẹ́ẹ̀ wọ́n máa ń gbà pé àwọn kọ́kọ́ kú síwájú ìyàwó àwọn. Wọ́n bá ti wá kú, nǹkan tán máa ń sọ ni pé mo fẹ̀yìn lẹ̀ fún ọ o, bá mójú sójú mi sẹ́yìn mi. Ìdí nìyí táwọn Yorùbá fi fún wọn ní ẹ̀yìn ẹran. Ẹ pàtẹ́wọ́ fún ọmọ, ẹ pàtẹ́wọ́. Olúborí ẹ pàtẹ́wọ́. Mọ̀gẹ́mọ̀gẹ́ ikú ìpéjú làlá fìlà àti gèlè. Látàárọ̀ ni a ti gbé àwọn akẹ́kọ̀ọ́ Muslim Modern College tá a ti gbé wọn sórí ìhùn. Ìbéèrè 10 náà ni wọ́n sì gbìyànjú àti dáhùn. Wọ́n gba ìbéèrè 3.5 nínú náà. Ẹ bá mi fún wọn látẹ́wọ́, ẹ fún wọn látẹ́wọ́. Ọgbà tó bá ti parí, ó ti ní bí a ṣe ń ṣe láti fún wọn ní ẹ̀bùn tí wọ́n gbà. Mo fẹ́ sọ fún yín lónìí pé
ẹ̀yin àti ilé ẹ̀kọ́ kejì tó yẹ kẹjọ figagbága fún ìdí kan tàbí òmíràn àwọn ò wá nítorí bẹ́ẹ̀ ẹ̀yin ti jáwé olúborí. ẹ pàtẹ́wọ́ fúnra yín. ẹ ní àǹfààní láti kópa nígbà tí a ó fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sílé ẹ̀kọ́ yín fún ilé ẹ̀kọ́ tí ẹ wà bá kojú ní ìpele kejì. àmọ́ títí ìgbà náà a ní ẹ̀bùn kékeré kan láti fún yín láti iléeṣẹ́ African Children's Network TV. wọ́n ní a fún yín ní ẹ̀bùn gbà má ṣe bínú. ẹ̀bùn gbà má ṣe bínú. ẹ̀bùn náà ni ò fún gbogbo àwọn akópa tó bá ti wá sí orí ètò Yorùbá wa tí à ń gbé jáde ní ìkànnì African Children's Network TV lórí YouTube, lórí Facebook, ní Instagram àti káàkiri àwọn ìtàkùn ayélujára. ibẹ̀ ni ẹ ó ti rí gbogbo àwọn fọ́nrán yìí tẹ́ ó sì máa rí wò. tẹ́yìn náà bá fẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ yín kí wọ́n kópa lórí ètò yìí ẹ kàn fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí fọ́nrán tẹ̀ ń wò lọ́wọ́ yìí. ọ̀rẹ́ ọ̀gá àgbà Aṣíwájú Adékúnlé Abíọ́nà wọ́n ní ká fún yín ní ẹ̀bùn yìí ìpè wá sí orí ètò. bákan náà ní kí a fún ẹ̀yin náà. àmọ́ nínú ẹ̀bùn tá a gbé fún yìí ìwé kan wà ń bẹ̀ tó jẹ́ ìwé téèyàn fi ń kọṣẹ́. ẹ gbìyànjú láti máa fi kọ èdè Yorùbá. tó bá ti béèrè lọ́wọ́ yín pé ibo ni ẹ ti rí ìwé náà ẹ sọ pé orí ètò tẹ́ ẹ lọ fún Yorùbá wa níbi tẹ́ ẹ ti lọ ṣe ìdíje ibẹ̀ ni wọ́n ti fún yín. kò tán síbẹ̀ o wọ́n ní kí a fún olùkọ́ yín ní owó ìrìnsẹ̀. kò tó owó ìrìnsẹ̀ tẹ́yìn fi wá ilé rò kíkan àmọ́ owó ni pé kẹ́kàn bá wa gbà kẹ́lẹ́ fi mọ̀ pé a mú oore pé a pè yín ẹ sì wá. ta ló máa ń tọ́jú owó nù ilé ní ayé àtijọ́ yóò wá mọ̀ yọ́tọ́ fún ìyàwó rẹ̀ ẹ mú ẹ gbà ẹ bá a fún olùkọ́ yín. ṣé ẹ ní ìmọ̀ràn kan tí ẹ fẹ́ gba àwọn akẹgbẹ́ yín náà tó ṣe pé wọ́n ń wò yín láti ilé lórí èdè Yorùbá kí ẹ nímọ̀ràn tẹ́lẹ̀ bá wọn. kọ́ máa sọ èdè Gẹ̀ẹ́sì púpọ̀ jù. kọ́ máa tẹ̀síwájú nínú ka Yorùbá. ẹ bá mi fún látẹ̀wọ́. nítorí pé lára àwọn ìpèníjà tí wọ́n ní lónìí ní òǹkà Yorùbá. títí ìgbà míì tí a ó tún jọ máa pàdé ẹni tí ó ti ń gbé ohùn sí yín létí látàárọ̀ náà ní Bákàrè Saheed Ọláwálé jagunmólú èdè ní gbogbo ilẹ̀ kílẹ̀ Ọlọ́run ló dé èèyàn kọ́. ẹ ṣeun tẹ̀ǹtẹ̀ tì sí wa ó dìgbà kan náà o.